أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا محمد وآله الطيبين الطاهرين. Aki ara ku ongbẹ ẹ̀mí ó sì kàrẹ̀ ntí a máa gbéyẹ̀wò ní àkókò tí a wà yìí nínú Ramadan òun náà ni tó ní ṣe pẹ̀lú al-Ibaadah, ìjọsìn fún Ọlọ́run ọba. Síwájú kí a tó bọ́ sínú tọ́pìkì yóò wù mí láti sọ̀rọ̀ nípa àwọn kìíní mélòó kan náà ká tó bọ́ sínú rẹ̀. Ntí a kọ́kọ́ máa gbéyẹ̀wò òun náà ni ma'rifatul insan nafsi, kọ́mọ ènìyàn mọ ara rẹ̀, nítorí pé man arafa nafsahu arafa rabbahu. Ẹni tó bá mọ ara rẹ̀ yóò mọ Ọlọ́run, ẹni tí ò bá mọ ara rẹ̀ kò lè mọ Ọlọ́run ọba. Mímọ ara ẹni yìí òun náà ni àkọ́kọ́ ìgbésẹ̀ tí ọmọ ènìyàn yóò gbé láti fi rin ọ̀nà pípé, nítorí pé ntọ́nà fi dá wa náà ni pé káwa pé náà ni, nítorí takamulu náà ni. Tọ́ pẹ̀lú báyìí kíní kan náà tó wà ń bẹ tó jẹ́ pé ọmọ ènìyàn gbọ́dọ̀ mọ̀ níta àgbàlérò pẹ̀lú pípé ọ̀nà pípé iná ni òun náà ni pé ọmọ ènìyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé lébo ni ìtì ń bọ̀ wá, then ibo ni ó jẹ́ mọ̀ sí irú rẹ̀, ibo ni ibo sẹ́yìn padà sí rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ nítorí kíni Ọlọ́run bá fi dá òun. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò ran ọmọ ènìyàn lọ́wọ́, yóò jẹ́ kó lè ronú sí wípé òun lè láti mọ ibi tóun ti ń bọ̀, òun sì ní láti mọ ibi tóun lọ, òun sì ti gbọ́ ọmọ kí ló fà tọ́lọ̀ fi dáhùn. Mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò ràn lọ́wọ́ láti já sí pé kó dé ibi pípé tí ń lọ, nítorí hádàfù ohun tọ́lọ̀ fi dá. Pẹ̀lú mímọ̀ ara nìyí iná lọ yóò fi mọ̀ wípé wa fi anfusikum afala tubsirun. Gẹ́gẹ́ bọ́lá ṣe sọ nínú Al-Qur'ani pé ẹ ronú sí ara yín gan náà. Ìrònú sí ara ẹni tí a bá ní bàsírọ̀ tó sì ní al-ma'rifa al-kamila nípa ara rẹ̀ yóò fi mọ̀ pé báwo lòun sì fẹ́ sin Ọlọ́run ọba. Àwọn kìíní mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yóò ràn lọ́wọ́ láti jọ́sìn fún Ọlọ́run ọba. Ibi láti dúró ní àkókò yìí, a tún máa kọ̀ntínú nípa ètò yìí. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.